ìyá tiẹ̀ ní ọjọ́ ìyá ẹ̀ ní ọjọ́ ìyá rẹ̀ ni kì í sọmọ àlè ìyá ẹ̀ ní ọjọ́ ń tẹ̀. hello. ẹ kalẹ́ mà kí lẹ̀ ń là kọjá mà ẹ kalẹ́. ẹjọ mi kẹ́kẹ́ gbà mí ní ìmọ̀ràn mi. à ń gbọ́ yín mà. ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní àti ọkọ mi tó afẹ́ra abímọ ẹyọ kan tó gbà tí ọmọ yẹn lọ pé ọdún kan àti mo ní ìyáálé òkín tó fẹ́ tó gbà tó lọ fọ́dún kan àti bí oṣù mẹ́jọ tó ní ìṣàmọ nǹkan tó ṣẹlẹ̀ aṣáàdì àjà àṣẹ mo kàn kó ẹrú tó gbà tí ọmọ yẹn lọ pé bí 4 years mo rí máa rí ojú ọkọ̀ fẹ́ mi ẹ̀fẹ́ ní ẹ wá kú èmi àti ẹni tí mo kọ́kọ́ fẹ́ yẹn àwa padà ó ti lọ bí 11 years 12 years bẹ́ẹ̀ ni àti ẹ̀ wá pàdé padà níbi ìṣẹ̀ǹbá yìí ó wá sọ pé dáhùn ń fẹ́ ká fẹ́ra padà tó dádì ẹ̀ náà dẹ́ gbà sí ṣùgbọ́n ìyá rẹ̀ ìyá ẹ̀ ṣáà sì ń ṣe bákan bákan mo wá ní kẹ́ lànà lọ́yọ̀ọ́ sọ. ẹ ṣe arábìnrin yẹn ní pé ẹ̀ ń tẹ́ ẹ fẹ́ ẹ bí ọmọ kan fún un àbí nígbà tọmọ yẹn pọ̀ ọmọ ọdún 4 yẹn kúrò ńbẹ̀. ọdún kan àti oṣù mẹ́jọ. lẹ kúrò ńbẹ̀. bẹ́ẹ̀ni sà. ẹ wá lọ fẹ́ lòmíì. bẹ́ẹ̀ni. ẹ tẹ́ wá fẹ́ yẹn ẹ bí ọmọ kan fún yẹn náà. ó wá ṣàìsàn. ọlọ́run á mú yẹn sọ́dọ̀. bẹ́ẹ̀ni. lẹ́yìn ọdún 11 ọkùnrin àkọ́kọ́ yẹn ẹ wá bá pàdé ní December tó kọjá yìí. bẹ́ẹ̀ni. bàbá ẹ̀ wá sọ yìí pé bàbá ẹ̀ support kẹ́ ẹ fẹ́ ṣùgbọ́n ìyá sọ pé kẹ́ ẹ mọ̀ fẹ́ àbí. bẹ́ẹ̀ni. àbí bẹ́ẹ̀ kọ́. ìyá yẹn èmi àti ìyá ò tí ì ríra ṣùgbọ́n lóyún ò ti sọ fún yìí o. n tẹ́ ẹ sọ́n sí ni pé ìyá yẹn ò support kẹ́ ẹ fẹ́ ra yín àbí. ìyá yẹn ò fi ó ní ìyá yẹn ò fi taratara support. ẹ ṣe mà kí ni èjì yín mà. 41 kan mọ́ǹtì náà ní 41 kan. ọmọ jù níyà àbí. bẹ́ẹ̀ni sà. ó ti dáa àwọn jù lèmi náà ẹ ti ń ṣàṣòótọ́ ọ̀rọ̀ fún yín àjọ jẹ́ mọ́ǹtì kan náà yóò ní àmọ́ bùjúra wa lórí ètò. kí ni èjì ọkọ yín sìn? 45 sà. 45. ó dẹ̀ wù yín kẹ́ ẹ fi ọkọ yín padà àbí ọkọ yín àárọ̀ ọjọ́. bẹ́ẹ̀ni. arábìnrin ṣẹ́gbó tọrọ. bẹ́ẹ̀ni sà. ṣé ẹ rí ìyá ọkọ yín yẹn? Paul bàbá dúdú o ò lè ṣe mistake láyé nípa marriage pẹ̀lú gbogbo tó ń fi ta rẹ̀ gbọ́ ẹ̀. ṣé ẹ rí ìyá ọkọ yín yẹn? ṣé ẹ ń gbọ́ mi arábìnrin? bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ni sà. ṣé ẹ gbọ́ tọrọ? ìyá alálùbáríkà ní láyé, ìyá ìdùnnú ni, ìyá olóríire ni, ìyá tí ó jẹ́ ń jẹ ọmọ ni, ìyá tí ó pẹ́ láyé ni, ìyá tí kú tó yáwó ò ní pa ni torí ẹni fẹ́ sàmì ìyún bí kó kú dànù kẹ́lẹ́ bá fọ́mọ ẹ̀ ní. ẹ ṣàgbọ́ tèmi ẹ gbọ́ tèmi jàre ẹ gbọ́ tèmi amọ̀ra wa tán yányán mo mọ̀ yín tán yányán ni Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. bí kó kú dànù ń sìn ni torí tí ó wà lọ́kàn yín sí ni pé ọkọ kejì ti lọ náà ṣètò àfi ọkọ kẹta ni ọlọ́dẹ̀ bá yín ṣe ọkọ àárọ̀ ọjọ́ yín dẹ̀ pè yín padà lẹ́yìn ọdún 11. gbogbo ẹnikẹ́ni náà tí ò bá fẹ́ kẹ́ ẹ fi arákùnrin yẹn ẹ lè fojú rẹ̀ wò ó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mà. bẹ́ẹ̀ni. ṣé ẹ̀ ń wá ìmí ni ìyá yẹn ó dẹ̀ sì jẹ́ ń jọmọ ẹ̀mí ẹ̀ máa gùn lókè pẹ̀ láyé. ṣé ẹ fẹ́ gbọ́ mà ẹ̀yin obìnrin mọ́ra yín dáadáa ẹ̀yin obìnrin mọ́ra yín dáadáa. tí Paul bá mú obìnrin kan sìn tó fi sínú stúdíò yìí tó jẹ́ girlfriend ẹ̀ Paul tí mi bá wọlé tó ń fẹ́ yẹn náà wọ́n á dẹ̀ communicate láàrin just 2 seconds wọ́n á communicate tí wọ́n sọ yẹn Ọlọ́run gbọ́ kò lè yẹ ó ti yíyàn méjèèjì ẹ mọ́ra yín dápọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa ẹ mọ́ra yín tán yányán. nípa ìdí èyí ìyá yín ò lè gbà láyé kẹ́ fi ọmọ ẹ̀ ká pé ẹ̀yin náà lẹ bá jẹ́ ìyá arákùnrin yẹn mò ń béèrè yẹn lọ́wọ́ yín mà ẹ dẹ̀ jẹ́ olótìtọ́ pẹ̀lú ìdáhùn tẹ́ máa fún mi pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run
ṣé ẹ máa gbà kí ọmọ yín ọkùnrin kó fẹ́rù ìyàwó bẹ́ẹ̀ padà? rárá sọ. ẹ rárá sọ. ẹ jèrè àwọn ọmọ yín, Ọlọ́run sọ̀nà yín ní rere. ẹ tí ì rọ́kọ o, ẹ lọ mójútó ṣe yín mà, ẹ kó kalẹ̀. òun náà ti gbé ń ṣerú ẹ̀. ìyá dáadáa, ìyá lálùbáríkà, ìyá òun ní kú báyìí. ẹ nífẹ̀ẹ́ kó aago 9 ti lò níkànnì yìí o. Prince 89.7 FM láwa yìí. ẹ jẹ́ àmọ́ fọ̀rọ̀ ṣírò ara wa wò kó tó di pàmò bínú síra wa. obìnrin kan pè mí, alájà kan pè mí, mo ní màá sọ lórí ètò látijọ́ Wednesday, mo ti gbàgbé. alájà yẹn pè mí, alájà yẹn àǹtí mi dáadáa. nígbà tí àwẹ̀ ń bọ̀, ẹ ṣe bí mò ń ta ráìsì, bag of rice nílé iṣẹ́ yìí ni. àǹtí mi yẹn dẹ̀ ṣe ráìsì wọlé fún mi. mi ì tí ì rí àǹtí yẹn rí láyé, ara àwọn fans mi ni wọ́n wà nílùú Ìbàdàn. wọ́n kàn pè mí ní Prince ṣe wà lọ́fíìsì. kódà nígbà tó ṣí ráìsì wọlé, wọ́n tún á gbé àwọn kan sórí ráìsì yẹn bí kí n gbé fún àwọn tí wọ́n já mọ́ ráìsì yẹn lẹ́nu mọ́tò. èsì àwọn 10 kg 15 kg bú tẹ́ wọ́n tó ń gbé kí wọn. odidi báàgì ráìsì tó pọ̀ díẹ̀ ní o. ọgbọ́n ẹgbàá kẹfì ṣẹlẹ́yà Prince. Paul ṣó fẹ́ gbọ́ bí ráìsì ń ṣe pọ̀ tó, ọlọ́ọ̀bá ń gbọ́ kógò kan bẹ̀ mí ìmúdélé, orí afẹ́fẹ́ mo wà yìí. Kàrímọ́tù kòńkó ló lè bí àmì witness Adéníkẹ́ Mẹ́sì Ọmọ́kí. Ọlọ́run ṣe ṣẹ̀dá tèmi nìyẹn. kọ́ọ̀pù kan ló kéré mẹ́ báyìí mi jẹ́ náà ẹ̀. alẹ́ ẹjọ́ yẹn ni Adéníkẹ́ Adébárántì àti ẹ̀mí bí òní foodstuff nínú ilé ń tiẹ̀ ni. ó ní onídàísì yẹn dápò ni mo jẹ lálẹ́ àná lọ́dọ̀ àwòrówó. ibi tí mò ń lọ lélẹ̀. nígbà tí alájà yẹn máa sọ̀rọ̀, wọ́n sọ gbólóhùn yẹn, ìwọ tó jí obìnrin fẹ́ kó kẹ́kọ̀ọ́ náà ẹ̀ ni. à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ayé generally, nípa ọ̀rọ̀ marriage. alájà jẹ́ kí n mọ̀ yín, rí yín rẹ̀ jẹ́ n mọ̀ yín, alájà dákun. ọjọ́ ayọ̀ ló máa jẹ́. àríyìn alájà yẹn dà pọ̀. àwa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ marriage, wọ́n sọ gbólóhùn kan, ẹ̀rọ Ọlọ́run dẹ̀ bà mí, ìyìn tó gbọ́rú gbólóhùn yẹn mi tó gbọ́ rí. àwọn obì alálùbáríkà wà ń gbòòrò, kì í ṣe àwàdà o. àwọn obì alálùbáríkà, ìwọ lọmọ nọ́mbà bú tó mú o. àwọn obì alálùbáríkà wà ń gbòòrò. nígbà tán máa dáhùn, tí wọ́n bá sọ̀rọ̀ ńsìn, ó sọ pé obì alálùbáríkà ní ọ̀, bàbá Síkírá náà ni, bàbá Síkírá bàbá Paul náà ni, n ló sọ mí di nǹkan míì, ìrìn báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọkùnrin ò lè sọ di nǹkan kan tó bá jí obìnrin tó dáa. alájà yẹn sọ gbólóhùn yẹn mi gbọ́ rí. alájà ní Prince, kí ọkọ tèmi tó ṣẹ̀ mí mo ti dáríjì. mo ní kí lẹ wí? mo ń gbọ́ kí ọkọ mi tó ṣẹ̀ mí mo ti dáríjì. mo ń gbọ́ kò sí ẹ̀ṣẹ̀ tí ọkọ àwọn lè alájà tí mo ń sọ yìí, òkè mo léyìn tí ẹ̀ṣẹ̀ ráìsì wọlé fún mi. wọ́n èso lóòrùn o. wọ́n èso ẹn tó lè kọ odidi erin mi lókun pé mo fẹ́ pàjẹ́ ni o. mo ń gbọ́ kí ọkọ mi tó ṣẹ̀ mí mo ti dáríjì. kì í dẹ̀ ṣàwọn nìkan lọ́kọ wọn fẹ́. mo ní kí lẹ wí, mo ń gbọ́ yes. mo ń gbọ́ ìyàwó tí èso ọdún kan, ọdún méje, ọdún mẹ́ta, ọdún méje, ọdún méje nìkan. mo ń gbọ́ ṣe bí èèyàn ni, bọ́kùnrin ni, ọkùnrin ó ṣe bí ọkùnrin náà. mo kí ọkọ mi tó ṣẹ̀ mí mo ti dáríjì. ń gbọ́ lẹ́nu obìnrin. kíkọ́ sọ̀rọ̀ kọ́ líkó ní ọkọ òun ọba ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò ní ìkan náà lọ wálé nìyẹn. arábìnrin yóò tí wait 40 ti ń sáré káàkiri nítorí ọkọ ẹ̀ pé iṣẹ́ ọkọ òun ò gbọdọ̀ bàjẹ́, iṣẹ́ ọkọ òun ò rí báyìí tẹ́lẹ̀. wọ́n sáfẹ́ bá yí ọkọ tiẹ̀ jẹ́ ni. ó tó sọ̀rọ̀ ọkọ bá kún gbé ebú sí ọkọ ẹ̀. ọkọ ẹ̀ kàn ń pa amọ́ra ni ó ń sunkún lábẹ́nú pẹ̀lú ọ̀rọ̀ òbú tó ń sọ sí ọkọ ẹ̀ bí kọ́kọ́ ẹ lọ pokùnso. ọkọ wọ lọ ráàyè tó kan lu gbóǹtì ẹ kọ́ ra fílẹ̀ jẹ́ òun àtọ́mọ́ ẹ̀. ọ̀rẹ́ tí ó gbẹ̀ láwìn ṣé òun wá ìmí ni. Òru Omeni Ọ̀wọ̀ Charity Foundation àṣẹ lọ́jọ́ kan níbí báyìí. mo bèrè lọ́wọ́ àwọn tó jí opó àtọ̀dọ́ àtàgbàlagbà wọn. gbọ́n ẹlòmíì jókòó ikú tó kọkọ ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀ òun gan ló pàdánù.
èmi ò poison ọkọ wàhálà ilé ayé ló fi pọkọ ẹ̀ nígbà táwọn màmá yẹn máa dáhùn àti tó jọ̀dọ̀ mọ̀ ń gbọ́ àsìkò ọkùnrin wà nù lé gan-an owó ẹ káàbọ̀ ẹ kú lé o ṣé ẹ ti tan náà bẹ̀ yẹn ṣé ẹ ti ṣílẹ̀kùn ṣé ẹ ti palẹ̀kùn dé ṣé ẹ ti gbálẹ̀ kọkùnrin mọ́ fún yẹn £1 kódà kó mọ́ ṣíyàn láṣọ wò gan mò ń gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni láàyè ọ̀tọ̀ kó wá jẹ́ pé èèyàn nìkan ni ó wà nù lé ọ̀yá yẹn sọ̀rọ̀ kí boredomness ó ti fẹ́ ba yé àwọn jẹ́ loneliness ti fẹ́ ba yé ọ̀tá àwọn jẹ́. àwọn obìnrin tó dá sí wà lábẹ́ ọ̀run lọ wá àwọn tí ọkọ wọn tó wà òkè lábẹ́ ọ̀run láyé. Abálájọ wọn tó bá dá afọ́kọ ẹ lọ bèèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ tó bá ta fọ́kọ ẹ lọ bèèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ náà irú nọ́mbà àbúrò ni wọ́n jẹ́ fọ́kọ tiẹ̀ o mọ̀ bó ṣe wọgbọ́ àdúrà lọ. gbogbo ọ̀nà pátá wàá gba wájú ilé wàá gbọ́nà ẹ̀kú wàá gba gbogbo ẹ̀ ọ̀nà àṣì fọ́kọ ẹ̀ káwọn bá fẹ́yàwó mi ìbá mọ́ fẹ́yàwó mi wàláhì yóò ṣe bí ọkùnrin bàbá tó bí wọ́n lọ́mọ kò ṣe bí ọkùnrin ṣé ò ṣe bí ọkùnrin àwọn ẹjọ́ òbú yẹn ṣé ìyá àti ò ti sọ fún ẹ ẹjọ́ òbú yẹn ṣé ìyá rẹ ò ti rò fún ẹ kó tó lọ sílé ọkọ tí bàbá ẹ lówó lọ́wọ́ ni kò ṣe bí ọkùnrin ọkọ tó wá fẹ̀yẹ̀ tí wá dáràn tiẹ̀ òun láńgẹ́lì òní kọ́mọ kólúsọdún ẹ̀ kọ́mọ pọ́n kí ọmọ tẹ́ pàwọ́ ọkùnrin ọmọ bàbá jápo ni kò sọ́kùnrin tí è jápo oníṣèmí ń jápo bó o lára. ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa lórí ètò má wulẹ̀ bá yí ọkọ ẹ jẹ́ má da ìgbésí ayé ọkọ ẹrú ọmọ tó bí náà ṣe bẹ́ẹ̀ má ya ìkà ọkọ òun ní girlfriend ni òun á fẹ́ ba yí ẹ̀jẹ̀ bọ́ ba yí ẹ̀jẹ̀ yóò rẹ̀ ní tí ó gbà á. à ń sòótọ́ ọ̀rọ̀ fẹ́ o dẹ̀ ń parẹ́ o dẹ̀ ń fakọ́ sí i òtítọ́ ọ̀rọ̀ tó o fẹ́ gbọ́ òun ó gbọ́ òtítọ́ ọ̀rọ̀ dẹ̀ ní ẹyọ kan ní irọ́ ló pé gbá ṣé òun wá èmi ní. ìgbésí ayé ọkọ rí òde rẹ́rìn-ín ọkọ rí o lè pa owó ẹrù àgùntàn pàṣẹ èṣídà ó dẹ̀ ń fẹ́ yín kí òjìlọ́gànjọ́ òru kò ṣàdúrà òjìlóru rí ìgbésí ayé kó gbá agbárí ọkọ rẹ kó gbá mú kó ṣàdúrà sí. wọ́n dẹ̀ mọ́ sọ pé bàbá dókítọ̀ ìwọ náà ìyá dókítọ̀ ìwọ náà mọ̀ dáhùn ìyá lọ́ọ̀yà ó mọ̀ dáhùn ìyá sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ dáhùn ọ̀fẹ́ ní ro ọ̀dá nǹkan kan mọ̀ lókè pẹ̀ láyé tí gbèsè ayé ọkọ rẹ ò bá mú yẹ̀sẹ̀ àbí ẹlẹ́rè ọ̀dọ̀ rẹ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwọ tó jẹ́ ìyàwó kí ló ń wò òkè ńgbà tó ní lọ́wọ́ kò fi mẹ́ẹ́ kì bá àmọ́ fi mẹ́ẹ́ wọ́n ṣàrímọ́ pé ọkọ rẹ ni ọkọ rí kò ṣeé fi hàn ó ti yọ pákótán yányán létí ìwọlé lè torí gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ yìí bí ẹ̀fọ́ etí padò ó dẹ̀ ń wò gbèsè ayé ọkọ rẹ bẹ́ẹ̀ ọkùnrin yẹn dẹ̀ ń dààmú nínú ayé. aago 9 kọjá ìṣẹ́jú 9 aago tó lápẹ̀rẹ̀ ni gbogbo ẹ̀yin ọkùnrin pátá tẹ́ wà nínú ìdè kan tàbí òmíì láti àṣálẹ̀ ìlọ mo sọ pẹ̀lú agbára afẹ́fẹ́ tí mo fi ń pè lédè yẹn lórí ètò àṣírí ńlá ní ìkànnì alálùbáríkà yìí
ìgbésí ayé yóò san yín o, á tú yín lẹ̀, ẹ wà lómìnira. àpótí ògo ẹlòmíì wọ́n ti fà ya, wọ́n dá jóná, wọ́n sọ sódò, wọ́n kàn mọ́lẹ̀ tán yányá ni, àkànmọ́lẹ̀ tẹ wà kábíyèsí Elédùmarè, inú rẹ̀ dẹ̀ ń dùn, ọkọ rẹ̀ ṣe òdẹ̀ dáríjì, ẹnìkan ló sọ ẹ wípé